Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ wà tí ẹ ti ń wò mí tí ẹ sì ń gbọ́ mi. Orúkọ tèmi kò yí padà, Fẹ́mi Akínríyìmísí ni mo sì ń gbóhùn sókè láti olú ilé-iṣẹ́ Yorùbá Autonomy Mobile Radio and Television èyí tí a gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Florida. Ètò yìí ni ètò tí a mọ̀ sí Yorùbá Autonomy Digest Open Editorial Monologue. Ohun tí a máa gbé yẹ̀wò lórí ètò yín ní wákàtí yìí ó ní báwo ni nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá lọ́wọ́ tá a wà yìí lórí ọ̀rọ̀ gbésùnmọ̀mí àwọn atẹ̀yìngbéru ni tí wọ́n ń wọlé pani, tí wọ́n ń dáni lọ́nà, tí wọ́n ń jíni gbé pamọ́ ṣòwò, tó sì jẹ́ wípé ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Yorùbá èyí tí Nàìjíríà wà nínú ẹ̀, ó lọ́ba ó níjòyè. Nílẹ̀ Yorùbá a kì í pàṣẹ wàá, a kì í ní pàṣẹ wàá, ṣùgbọ́n a lọ́ba a níjòyè. Ẹ jẹ́ ká tiẹ̀ wò kí ni ipa tí àwọn ọba ayé ìsìn ń kó nípa ètò ààbò àlàáfíà ní ìlú ní orílẹ̀-èdè Yorùbá, àti wípé ipa wo ni àwọn ìjòyè ń kó lórí ọ̀rọ̀ ìlú ní ilẹ̀ Yorùbá àti lórí àwọn ọmọ Yorùbá. Kí ni ìwà àti ìṣe àwọn tá a ní lọ́jọ́ ti òní? A ti sọ̀rọ̀ ti bàbá akíkanjú ni Báṣọ̀run Ògúnmọ́lá, a ti sọ̀rọ̀ akíkanjú ni Gbọ̀ǹká, a ti sọ̀rọ̀ Tìmì ti Ẹdẹ, a ti sọ̀rọ̀ Jọmúlá nílùú ti Oǹdó àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni ipa tí àwọn titi wa òde òní, kí ni wọ́n ń ṣe lórí ìṣe ìlú àwọn òṣèlú wa? Nílùú tó lọ́ba tó níjòyè, kí ni ipò tí a fi àwọn ìjòyè sí? Àwọn ẹ̀wàrìfà tí wọ́n máa ń fi ọba jẹ, ṣé wọ́n lẹ́nu nílùú? Tí wọ́n bá lẹ́nu nílùú, kí là ń pariwo wọn fún lórí ọ̀rọ̀ àwọn gbésùnmọ̀mí Fúlàní, ajínigbé pa wọ́n gbowó? Kí ni ipò tí a fẹ́ kí àwọn ìjòyè kí wọ́n bójútó nínú àwọn ọ̀rọ̀ wa? Kí wá ni ipa tí àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tí wọ́n ń kó? Kí ni ipa tí a ní ìmọ̀ wípé ó yẹ kí àwọn ọ̀dọ́ wa kí wọ́n kó lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Nítorí pé àwọn bàbá wọn làwọn gbésùnmọ̀mí Fúlàní yìí máa jí gbé. Àwọn ọ̀dọ́ yìí náà ni wọ́n máa jí gbé pamọ́ gbowó nígbà tí wọ́n bá dá wọn lọ́nà ní ìrìn àjò. Ìrìnàjò kan kò kéré, kò dẹ̀ sí ibi tí wọ́n àti lè dá sí ni kí wọ́n jí ni gbé. Ó ṣeé ṣe ká sọ pé a gbà á ní àdúrà wípé a ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ, a ní bọ́ sí ọwọ́ ọlọ́wọ́, a ní bọ́ sí ọwọ́ ajínigbé ajínipa. Ṣùgbọ́n mo ń bọ̀ Ọlọ́run kò yá lógún ọdún. A lè sọ láti àná títí di ìgbà tílẹ̀ máa fi mọ́ ká máa ṣàmì, ṣùgbọ́n kò sí àmì ìdánilójú wípé àdúrà yẹn pé Ọlọ́run tiẹ̀ máa lọ́nà kìíní pé ó máa gbọ́. Tó bá tiẹ̀ wá gbọ́, ọ̀tọ̀ ni kó gbọ́ àdúrà wa, ọ̀tọ̀ ni kó gbà á. Ọ̀tọ̀ tún ni k'Ọlọ́run kó gba àdúrà kó wá mú ṣe. Ní ká fi ojú inú ká fi wò ó dàbẹ́ ẹni wípé Ọlọ́run tó bójú tó Nàìjíríà etí ẹ̀ ti di, ó sì ti jujú sí ọ̀rọ̀ Nàìjíríà, kò sì mọ̀ Nàìjíríà. Ọlọ́run ò tiẹ̀ mọ̀ Nàìjíríà nítorí pé Nàìjíríà kò pẹ̀lú àwọn ìlú tó jẹ́ pé Ọlọ́run ló dá, nítorí pé àwọn òyìnbó Gẹ̀ẹ́sì ló kó ìmọ̀ jọ tí wọ́n gbé Nàìjíríà kalẹ̀. Ète ní Nàìjíríà, àwọn òyìnbó Gẹ̀ẹ́sì ni wọ́n sì gbé orílẹ̀ tí ò lédè tán gbé kalẹ̀, ìyẹn Nàìjíríà, nítorí pé Nàìjíríà ò lédè,
kò ní ìṣe. Nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí, ìṣe Yorùbá pẹ̀lú Fúlàní ṣé a bára wa jọ láti bára wa gbé pọ̀? Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ kíra wa kú ewu wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn ọdún à ń bá wọn Fúlàní à ń bá wọn gbé. Ta ní mọye nínú wa tó jẹ́ wípé wọ́n ti jí gbé, wọ́n ti jí pa, wọ́n ti jí gbé pamọ́ gbowó, ṣùgbọ́n ìjọba tá a kà sí ìjọba àpapọ̀ ní orílẹ̀ tí ò lè dè tá a mọ̀ sí Nàìjíríà kò sí nǹkan tán rí ṣe sí. Ìwà ibi ní oríṣiríṣi ọ̀nà òun ló wà lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ wo ààrẹ àná ti orílẹ̀ tí ò lè dè Nàìjíríà, Muhammadu Buhari, òun ló ṣí ibodè orílẹ̀ tí ò lè dè lókè ọya, òun ló ṣí sílẹ̀ fún àwọn gbésùnmọ̀mí Fúlàní wípé kí wọ́n wọlé wá nítorí pé ó fẹ́ ba ìjọba Goodluck Jonathan jẹ́, ó sì rí ṣe. Ṣùgbọ́n nígbà tó rí ṣe tán kọ́, àwọn tí ibi tó fojú sí ọ̀nà ò gbabẹ̀ nítorí pé Goodluck Jonathan ó gbéjọba yẹn sílẹ̀ wọ́ọ́rọ́wọ́, kò fà á kékọ́rí pé òun ò lọ. Ṣùgbọ́n Buhari ti múra sílẹ̀ wípé kò ní gbéjọba lẹ̀, òun á sọ di ogun, òun á sọ dìjà, ló fi ṣí ibodè Nàìjíríà ní òkè ọya sílẹ̀ fún àwọn Fúlàní káàkiri àgbáyé wípé kí wọ́n wá ń da orílẹ̀ tí ò lè dè Nàìjíríà kán wá dàrú. Ó sì gbé ọ̀pọ̀lọpọ̀ àìmọye owó ó gbé fún wọn ní dọ́là. Ṣùgbọ́n bóyá ààrẹ ni tó tẹ Goodluck Jonathan lólobó ni, nítorí pé gbogbo àwọn ààrẹ ni wọ́n máa ń ní ohun tán pè ní presidential daily briefing bí ìlú ṣe ń lọ sí ní àti ọwọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. Bóyá olóbó yẹn ni Goodluck Jonathan wá tẹ̀lé tí ò fi fàárí kékọ́rí tó fi sọ wípé kóun jókòó ní orí àpèlé ààrẹ, kì í ṣe dandan, ló fi sọ pé kò burú, kò bàjẹ́. Àwa ọmọ àti ará orílẹ̀ tí ò lè dè tí a mọ̀ sí Nàìjíríà a ti sọ pé àfẹ́hùn, ó sì lọ wọ́ọ́rọ́wọ́. Owó tí Buhari tó wá pinnu fún àwọn Fúlàní tó kó wọlé láti orílẹ̀-èdè òkèèrè wọ Nàìjíríà kò wá fún wọn mọ́ nígbà tí ipá ti dé ọwọ́ ẹ̀, kò rántí mọ́. Èyí ló fi jẹ́ wípé àwọn bíi Sheikh Gumi, àwọn bíi gómìnà àná ní Kaduna El-Rufai, àwọn tí wọ́n ń jẹ́ agbódegbà fún àwọn Boko Haram, ló fi di wípé wọ́n rìn fandafanda, wọ́n ń ṣe fẹ́ntẹ́fẹ́ntẹ́ bí aáyán inú ṣáláńgá. Ẹni bá fẹ́ kàn sí mi, aago àgbérìn mi tó jẹ́ aago ọwọ́ +1 727 333 0403. Àwọn nǹkan tó yẹ ká ṣe fún àwọn ìjòyè nílẹ̀ Yorùbá ká lè ró wọn lágbára, ká lè fi ọkàn wọn balẹ̀, kí wọ́n lè ráyè bójútó àwọn ọ̀dọ́, káwọn ọ̀dọ́ kí wọ́n bá lè ní àsìkò fún èyí tí ṣe ààbò ìṣe ìlú. Òun ni wípé ká wọ́nà tí a fi máa san owó oṣù fún àwọn ìjòyè ní ilẹ̀ Yorùbá. Ẹ má ṣe gbàgbé, Fẹ́mi Akínrímisí lórúkọ mi, mo sì ń gbóhùn sókè láti olú ilé iṣẹ́ Yorùbá Autonomy. Mo ń gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀, tí ó ń jáde láti ẹnu Yèyé Dára lórí ọ̀rọ̀ tó ń lọ. A sì mọ ipa tí à ń gbọ́ wípé gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn àdéhùn ìkọ̀kọ̀ tó bá àwọn gbésùmọ̀mí tó bá wọn ní, àti ń gbọ́, àṣírí ti ń tú, à ń fetí sílẹ̀,
à ń fojú sọ́nà à ń bá lọ nítorí pé nígbà tí pẹlẹbẹ bá máa fi gbiná ìjọba ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan a máa rán wọn létí pé nǹkan kan wà tó máa ń dẹ́kun bàbá ń fún lágbájá pé a gbàgbé bó ti ṣe ṣẹlẹ̀ ní ọdún 1966 tí operation wet ẹ̀ tó dé nígbà tọ́rọ̀ yìí bá fi máa fọ́ tí pẹlẹbẹ bá máa gbiná wọ́n máa rí gèsè ìkòkò wọn ni ò ní gbà ìyẹn àwọn olówó ìyẹn àwọn ọlọ́lá ìyẹn àwọn tí wọ́n ní orúkọ jàǹkànjàǹkàn àwọn bíi àwọn gómìnà àná ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá wọ́n máa di ẹni tó jẹ́ pé wọ́n máa wá jẹ́ iṣẹ́ ọwọ́ wọn wọ́n ní ìwọ yóò jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ yóò sì dára fún ẹ mi ò mọ̀ bóyá ó máa lè dára fún àwọn bíi gómìnà àná bíi sínétọ̀ àná bíi representative àná bẹ̀rẹ̀ láti orí àwọn tí a mọ̀ sí kánsẹ́lọ̀ tí wọ́n jẹ́ àṣejọba tí wọ́n wà níjọba ìbò míì tó ń bọ̀ bóyá níbo yẹn bóyá náà ní bá lọ mi ò fi yín sílẹ̀ ẹ tún máa gbọ́ mi Fẹ́mi Akínrìmísí ló ní orúkọ ti tèmi ẹni bá mọ ọ̀nà tí a lè gbé ọ̀rọ̀ ohun tó ṣe wá bó ṣe ń lọ ọ̀nà tá a lè gbé gbà kó kàn sí mi ẹ ṣé.